A kú dédé àkókò yìí o, a sì tún káàbọ̀ padà sórí àkọ́tún ìròyìn àkíkà lórí ìkànnì ìròyìn Fẹ́lẹ́fẹ́lẹ́ online tv níbi tá a ti máa mú àwọn àgbọ́gbárímú ìròyìn wá fún yín, ìròyìn tó ní ṣe pẹ̀lú ìwà ipá, ìwà ọ̀daràn àti onírúurú ìwà láabi míì tájọ máa fi kẹ́kọ̀ọ́ tátún lè jọ máa fi mọ ibi tí ayé ń yí lọ. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Bashar bàbá tó bí mi lọ́mọ. Ẹ jẹ́ n kọjá lọ sódì kejì lọ́hùn náà, tí n bá padà dé ẹ mọ̀ gbọ́ àwọn ìròyìn náà. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí o ẹ káàbọ̀ padà láti abala kejì lọ́hùn. Àwọn ìròyìn ọ̀hún náà rèé o lọ́rì kìnìún láti ìpínlẹ̀ Ògùn. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ó tẹ kọ̀rọ̀wọ̀ sí ọkùnrin kan o eléyìí tó jẹ́ pé ó fipá figẹ̀ tilẹ̀ lára ọmọdébìnrin ọmọ ọdún 3 ní ìpínlẹ̀ Ògùn. Bí wọ́n ṣe ṣàlàyé ọ̀run pé arákùnrin ẹni ọdún 25 ọ̀hún Muniru Haruna náà ni ó kọ rẹ̀ o, tí wọ́n fi ó kọ ọmọ tóbìnrin ọ̀hún wọn ò fọ́kọ tiẹ̀ léde. Wọ́n ní ìṣe ni Haruna Muniru ló fipá figẹ̀ tilẹ̀ lára ọmọ ọdún 3 ọ̀hún ló fipá jẹran sunkún sí lára rẹ̀ o ní agbègbè orílẹ̀ Ìlúgùn ní ìjọba ìbílẹ̀ Ọ̀dẹ́dá nípínlẹ̀ Ògùn. Nígbà tí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn tí ó máa fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ sí SP Ọmọlá Odùtọ́lá ó sọ di mímọ̀ pé lọ́jọ́ ìsinmi tó kọjá lọ yìí o, òun náà ni ìyá ọmọ ọ̀hún ló mẹ́jọ ọ̀hún wá sí àgọ́ ọlọ́pàá gan, ó sì ṣàlàyé wípé iṣẹ́ rí arákùnrin Muniru Haruna yìí ó ní àwọn jọ ń gbénú ọgbà ilé kan náà o, nígbà tí ìyá ọmọ ọ̀hún tí ìyá ọmọ náà jẹ́ ẹni 20 ọdún Alaba Abdullahi tó sọdúnmọ́ wípé ṣe rí Haruna wípé ń ṣe ni òun dédé wá ọmọ òun tí òun ò rí nínú ọgbà ilé ibi tí àwọn ń gbé, tí òun sì pé ó ní ṣàdédé òun kàn gbọ́ tí ọmọ òun ti ń sunkún o láti gbọ́ nígbà tí òun ó fi gbọ́ igbó tóun sì ta ti wéré tóun mọ wá káàkiri o, ó ní òun bá rí tí ń bọ̀ láti yàrá ọkọ̀rọ̀ sí arákùnrin Haruna Muniru yìí. Ó ní òun náà ní ọmọ òun ní bá ń tẹ̀ yẹ́kẹ́yẹ́kẹ́ tó ń sì rí pé ipá ń ṣẹ́yọ lára rẹ̀. Ó ní eléyìí gan ló mú kí òun tètè gba iléeṣẹ́ ọlọ́pàá lọ. Ó ní àtọmọkùnrin Haruna àti ọmọdébìnrin ọ̀hún àwọn méjèèjì ó di wọ̀ ní ilé ìwòsàn ìjọba àpapọ̀ eléyìí tí ń bẹ ní agbègbè Ọ̀dẹ́dá ní ìpínlẹ̀ Ògùn. Nígbà tí wọ́n sì ṣàyẹ̀wò wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ ọmọkùnrin yìí ó fipá jẹran sunkún sí lára ọmọbìnrin léńjẹ yìí ni o. Nígbà tí wọ́n tún tẹ̀síwájú nínú ìwádìí náà wọ́n rí pé lóòótọ́ níṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀. Wọ́n sì mú arákùnrin yìí wọ́n mú lọ sí àhámọ́ ọlọ́pàá báyìí ní ìpínlẹ̀ Ògùn. Wọ́n ní wọ́n sì ti taari ẹjọ́ rẹ̀ lọ sí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tó ń gbẹ́sùn ọ̀daràn nípínlẹ̀ Ògùn. Ọgbà bẹ́ẹ̀ náà láti ìpínlẹ̀ Ondo, ìṣẹ̀lẹ̀ eléyìí tó tún ṣẹlẹ̀ òun náà ló farapẹ́ tàkọ́kọ́ ń wò níbi arákùnrin kan lélẹ́yìí o tí ilé ẹjọ́ ti ní kó lọ lògbà nínú ọgbà ìtúnirọ̀ fún odidi ọdún 18 gbáko látàrí wípé ó fi tìpátìkúùkù ó fi bá arábìnrin ẹni ọdún 23 kan lájọṣepọ̀ látàrí pé ó dẹnu ìfẹ́ kọ arábìnrin ọ̀hún, ṣùgbọ́n arábìnrin náà kọ̀ láti gbà fún un. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ló ṣẹlẹ̀ láti ọdún 2021, ṣùgbọ́n nígbà tí ilé ẹjọ́ ti ń gbèdájọ́ rẹ̀ kalẹ̀ lórí arákùnrin ọ̀hún Òjó Balógun tí wọ́n ní ó fi owó aláàbí ọ̀hún o sí arábìnrin tí wọ́n fi ókọ rẹ̀ léde náà ní ilé ẹjọ́ bá pa láṣẹ o. Wọ́n ní ṣáájú náà ti kọ́kọ́ ní ilé ẹjọ́ ti kọ́kọ́ ní lọ́dún 2021 ní ilé ẹjọ́ ti pàṣẹ kí wọ́n lọ rìmọ́ǹdì ẹ̀ sínú ọgbà ẹ̀wọ̀n Olókùúta eléyìí tí ń bẹ ní ìlú Àkúrẹ́. Wọ́n ní lásìkò ìgbà tó fipá fi gẹ̀tì lára ọmọbìnrin ọ̀hún, òun náà ló jẹ́ pé ọmọbìnrin ọ̀hún ó jẹ́ ẹni ọdún 16 lásìkò náà ní nǹkan bí lọ́dún 2020 ní nǹkan bí oṣù kẹfà ní ogúnjọ́. Òun náà ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣẹlẹ̀ ní nǹkan bí aago 2 àbọ̀. Wọ́n ní arábìnrin náà ló ń bẹ nínú oko ní agbègbè Ọ̀jẹ̀ ní ìlú Àfin Àkókó. Òun náà níṣẹ̀lẹ̀ òun ló ti ṣẹlẹ̀. Wọ́n ní arábìnrin gan nígbà tó ń gangan sọ̀rọ̀ wájú ilé ẹjọ́ ó ní ṣe lòun bẹ nínú oko lọ́jọ́ tá à ń wí yìí o. Ó ní ibẹ̀ ni ọmọkùnrin ọ̀hún tó ti wá kàn mọ́. Ó ní ẹ̀ṣẹ́ ló kọ́kọ́ fún un lẹ́nu. Ó ní ọgbà bẹ́ẹ̀ náà ló tún mú igi tó fi nà ń o. Ó ní nígbà tí ẹ̀jẹ̀ ti ń yọ lẹ́nu gbogbo ẹnu òun, òun náà ló wá mú aṣọ kan tó fi sòun lẹ́nu ló fọ́ òun wọnú igbó kan lọ tí ó sì fi ọwọ́ ó fi já gbogbo àwọ̀tẹ́lẹ̀ òun tí ó sì fi tìpátìkúùkù tó fi báwọn ní àjọṣepọ̀. Ó ní ṣáájú ìgbà náà ló jẹ́ pé ọmọkùnrin ọ̀hún ó dẹnu ìfẹ́ kọ̀ òun lọ́dún 2019, ṣùgbọ́n
látàrí pé òun ò gbà fún òun náà ló jẹ́ kó wá fi tìwá tí kùkù báwọn lájọṣepọ̀. Kódà lára àwọn ẹ̀rí máa jẹ́mi nìṣó tán kó wá síwájú ilé ẹjọ́ òun náà ló jẹ́ pé àwọ̀tẹ́lẹ̀ arábìnrin ìtọ́mọkùnrin jàǹjàkújà lọ́jọ́ kìíní àná ó mọ̀ pẹ̀lú àwọn eléyìí tí wọ́n mú wá síwájú ilé ẹjọ́ gẹ́gẹ́ bí ẹ̀rí máa jẹ́mi nìṣó. Ní báyìí ilé ẹjọ́ ti ní kí ọmọkùnrin ọ̀hún kí òun náà kí ó lọ fi aṣọ péńpé roko ọba nínú ọgbà ẹ̀wọ̀n fódìdí ọdún 18 gbáko. Lákòótán láti ìpínlẹ̀ Bauchi ọ̀rọ̀ mọ̀ tún kọ sísọ níbi arábìnrin kan bí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá bó ṣe tẹ̀ látàrí pé ó gbẹ̀mí lẹ́nu arábìnrin tí wọ́n jọ jẹ́ ìyàwó lọ́ọ̀dẹ̀ ọkọ wọn níbi iléeṣẹ́ ọlọ́pàá báyẹn fi léde láti ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá náà lọ́jọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí Ahmed Wakili wọ́n sọ di mímọ̀ wípé ṣe rí arábìnrin yìí Fatima Muhammed tó jẹ́ ẹni ọdún 18 wọ́n ti fi sí àhámọ́ báyìí látàrí pé ó pa ẹni tó jọ jẹ́ ìyàwó lọ́ọ̀dẹ̀ ọkọ rẹ̀ Ajara Isa ó gbẹ̀mí lẹ́nu rẹ̀ ní ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ ní ọjọ́ kẹta nínú oṣù kẹta tí a wà rí kọ́lọ̀ mọ́jẹ́ ti wá ta ni wọ́n ní ṣe rí arákùnrin tó jẹ́ ọkọ àwọn méjèèjì Sale Isa náà ló mọ̀ mú ìṣẹ̀lẹ̀ ọ̀hún wá tọ̀ iléeṣẹ́ ọlọ́pàá wá wípé ìyàwó òun ló dolóògbé sínú ilé wípé ṣùgbọ́n igun tó ṣokùnfà ikú rẹ̀ náà ló jẹ́ ní tó mú fura dání wípé kọ́ iléeṣẹ́ ọlọ́pàá kan tanná wádìí ọ̀rọ̀ ọ̀hún nígbà tí wọ́n sì ṣe ìwádìí rẹ̀ dáadáa wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ láti ọjọ́ 28 nínú oṣù kejì ọdún yìí nígbà tí ọwọ́ wa tẹ arábìnrin ọ̀hún gangan tí wọ́n sì ń fọ̀rọ̀ pò nífòpọ̀ fúnra rẹ̀ náà ló jẹ́wọ́ ó ní ọ̀rọ̀ ló ṣe bí ọ̀rọ̀ láàrin àwọn méjèèjì ó ní òun lòun fún arábìnrin náà lòun fún lọ́rùn ó nígbà tó ń sì rí pé kò mímọ́ ó ní òun bá domi gbígbóná sí i lára láti lè fi jẹ́ kí àwọn èèyàn ó rò pé bóyá omi tó dà sí lára yòó náà ló gbẹ̀mí rẹ̀ lẹ́yìn tó domi gbóná sí i lára tán òun náà ló jẹ́ pé ó tún dáná sí òkú rẹ̀ pẹ̀lú àpò kan báyìí wọ́n ní eléyìí náà ló wá mú kí lẹ́yìn ọ̀rẹ́yìn tó jẹ́wọ́ síwájú iléeṣẹ́ ọlọ́pàá ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Bauchi Ahmed Wakili ó fìdí ẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ ni ọwọ́ wọn ti tẹ̀ ẹ́ ní ṣùgbọ́n arábìnrin náà ó ní lẹ́yìn ọ̀sọ́kà báyìí láìsí àní-àní yóò fojú ba ilé ẹjọ́ láti gba ìdájọ́ ilé tó tọ́ sí i. Màgẹ́ ìpín-ìpéjú ni àlàáfíà tó bá ti kọjá ìpín-ìpéjú yóò di bàbá ṣé ò sí nǹkan a ní orí jù báyìí lọ lórí àwọn àgbógbárímù ìròyìn àkíkà lórí ìkànnì ìròyìn Fẹ́lẹ́fẹ́lẹ́ online tv fún ti àsìkò yìí ẹ ṣeun ṣe bẹ́ẹ̀ tí ń darapọ̀ mọ́ wa Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Basharu bàbá tó bí mi lọ́mọ ire àti àánú olówó bá kúmọ̀ bẹ́ẹ̀ nìkan kan àgbẹ̀ ó dàbọ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.